sí Ọ̀wọ̀ àwọn bóyá Boko Haram ni wọ́n ní àbí àwọn kan àwọn x-man wọ́n lọ sọ́wọ́ wọn wọnú chọ́ọ̀chì wọ́n lè pa wọn yìí ṣèbí wọ́n ń gbàdúrà lọ́wọ́ ni ṣèbí wọ́n ń ké pọ́lọ́ lọ́wọ́ ìbọn yẹn ò ṣe kí ló dé tí ìbọn yẹn fi dún. So bí ìlú bá ṣe rí la ṣe máa tọ́ tábàkù ń tọ́ra wa à ń tọ́ra wa. Mo ní church káàkiri mo ní ní ìlú tẹ́ ń sọ yìí mo ní ní Ọkà Àkókó gbàgbọ́dẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n wálé ẹ̀yin ọmọ ntẹ́wà mọ̀kẹ́ bá lè fi protect ara yín ẹ fi protect ara yín o ẹ má pààyàn wọ́dà pé ewé egbò yìí náà lè fi protect ara ẹ o má yẹ kí àwọn wòlíì kan tàn ẹ́ pé tó pé àwọn tí ń sin Ọlọ́run ní dira o níwọ̀n tá a ti ń jẹ ẹ̀fọ́ ilá ẹ̀gẹ́ egbògi ni ẹ̀gẹ́ egbògi ni kókò egbògi ni iṣu wọ́n tá a ti ń jẹ tá a ti fi ń dira tá a ń dán tí ara wọn fresh tá a ń jẹ gbogbo nǹkan wọ̀nyí kí ló dé tó lè fi mú ẹ̀fọ́ yẹn àti egbògi yẹn kó fi dira táwọn tàbá fẹ́ mú ẹ kó padà sí dọ̀rọ̀. So kí là ń sọ let me tell you ibi tó bá rí ìrànmọ́ ló máa mọ̀ mọ́ kí ni mo sọ yìí àwọn kan wà ń pè wọ́n lákàndá nínú wọn ni àjẹ́ nínú wọn làwọn wòlíì olótìtọ́ nínú wọn ni àwọn síjúsíjú wọ́n á rí nǹkan tẹ̀yìn ò rí mú tẹ̀yìn ò rí wọ́n á rí jọba kí ní títì tẹ́wọ̀ yìí àwọn èèyàn mi wà ọwọ́ ló fi rìn bọ́tẹ́jẹ́ kọjá láàrin ara yẹn rí wọn ṣùgbọ́n àwọn tó bá wọ ẹjú tàbí àwọn tó síjú tàbí àwọn tó lọ fún ní ẹ̀bùn wòlíì wọ́n á rí wọn ibi táyé wà nìyẹn so èyí tó bá rí wọn ló máa mọ̀ mọ́ ọmọ nílé àwọn kan bá rí nílé wọn wá pa wọn ní kò dáa wọn tó bá tọ̀ sí oúnjẹ èèyàn wọn ní poison ní kinní kan ìjẹ́ wọn pé ọmọ nílé yìí náà níjẹ́ tó ń ṣe. Mo ti rí wòlíì ọ̀rẹ́ mi ó lóun rólé rí o ó ní ìránṣọ fún ẹnìkan tó wá ọmọ wá sẹ́dọ̀ pé ilé tó bá ń gbọ́ ọmọ nílé gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á bẹ̀ sí wálé tọmọ nílé wà káàkiri wọ́n kó tó lé méjì mẹ́ta ẹnìkan lòun mọ ògùn ẹ̀ pé àwọn ọmọ nílé máa wá síbẹ̀ wọ́n lè ṣe àwọn ọmọ nílé wà bẹ́ẹ̀ obìnrin ẹ̀ lè bímọ ọmọ nílé dẹ̀ ní làwọn kan padà nínú ń lé dànù yìí so bó ṣe wúlò ìgbà míì ó lè má wúlò fún ẹ tó pé ibi tó yí ẹ wọn nìyẹn tó bá rí áyán sì wá pa àbí tí ó mọ̀ pé áyán tẹ̀ wo yẹn áyán tó wo yẹn tó bá mú áyán tó bá pa tó mú efirin tó gun áyán yẹn tó dá sí ẹni scent perfume kó máa fi pọwọ́ ẹ àdúrà dì mọ́ máa gbà ṣé ó yẹ ká pa ṣé ó yẹ ká lé kó lé ṣòro áyán tó wo yẹn jẹ́ kọ́wọ́ Chinese tẹ̀ wọ́n ń wá káàkiri so ibi tí wọ́n mọ̀ nìyẹn ibi tí ìgbàgbọ́ tiẹ̀ dé nìyẹn oní babaláwo òsì kan ibi ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn gbogbo àwọn pásítọ̀ ló ti ṣògùn tán èmi máa ń wọ́n tẹ́tẹ́lẹ̀ ni pé ṣe bí wọ́n sọ pé wọn kì í ṣe nǹkan wọn mú nǹkan mọ́ ọlọ́run náà gbogbo wọn ló ta èyí tí ò ta oògùn òyìnbó wọ̀nyí ò tí á sì gbogbo àwọn rìndí gbogbo àwọn churches wọ̀nyẹn ìyàwó wọn ń ta ìyàwó pásítọ̀ ń ta èmi mo ní fátìrì tó ní ṣògùn ó tàbí òtàn so let me tell you something ibi tí wọ́n bá mọ̀ mọ́ ló máa ṣe mọ́ àtọ́ fẹ́ máa tọ̀yàn jẹ èyí tí mo kórìíra ni pé ká máa yànyàn jẹ that's all lọ́pọ̀ sọ pé ẹ̀sìn yóò dá ìwà ẹlẹ́sìn ẹ má bẹ̀rẹ̀ sí ṣe dáadáa látòní lọ fẹ́ràn mi kí fẹ́ràn ẹ bá mi sọ títọ́ kí mi náà bá ẹ sọ títọ́ má ṣe mí níkà èmi náà ní ṣe é kà ìgbésí ayé adára ṣùgbọ́n owó tí wọ́n 270 million people tó yẹ kó fi jẹ owó kan kó wá lọ kírun tó rẹ̀ pé ìrun ẹ lè gbà gbogbo owó tó yẹ kí gbogbo èèyàn fi ṣoríire ìwọ àti fámìlì ẹjọ ń jẹ ẹjọ ń ná wá lọ sí church tó rẹ̀ pé àdúrà ẹ lè gbà wọ́n gbogbo wọn pátá kádùrà wọn tó gbà gbogbo tó ń jí tó bá lọ dá padà ìwọ tó jẹ́ ọjọ́ ìjà lè jọba lọ dá padà